ọmọ Yorùbá information kan kàn mí lára báyìí ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a wí fún ọba jẹ́ ó gbà. ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá mi share fídíò yìí, ó ní information kan tó kàn mí lára mẹ́mbà yìí sọ̀rọ̀ yìí. àwọn àgbààgbà Fúlàní bí wọ́n ṣe ń pe conference call ni wọ́n pe conference meeting. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn northern elders wọ́n ti fẹ́ gba penalty fún wa ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín, a gbọ́, kò ṣe pé bí a ó ṣojú mi, a gbọ́ from a reliable source. gẹ́gẹ́ bí mo máa ń sọ fún yín, mo ní tí nǹkan bá ṣẹlẹ̀ tàbí tó bá fẹ́ ṣẹlẹ̀, most of the time ó ti máa ń jáde sórí afẹ́fẹ́. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn intelligent report kan kàn mí lára. ká pe fídíò yìí ní security alert, ká pe ní ìtanijí fún jàǹbá tí àwọn tá gbọ́ pé àwọn àgbààgbà Fúlàní fẹ́ ṣe fún Tinubu. wọ́n fẹ́ ṣe jàǹbá fún wọn. jàǹbá yẹn dẹ̀ ní pé wọ́n fẹ́ bàjọba wọn jẹ́. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mò ń gbọ́ pé àwọn top politician wọ́n ti fi Nàìjíríà lẹ̀ báyìí. a gbọ́ pé àwọn top politician kọ̀ọ̀kan wọ́n ti fi Nàìjíríà lẹ̀, wọ́n travel out. torí pé gbogbo ayé ló gbọ́ pé wọ́n fẹ́ ṣe protest tí àwa Yorùbá nation tí a ò dẹ̀ lọ́wọ́ kankan níbẹ̀. a lè sọ tí àwọn bàbá wa bá padà ní ká jáde, tàbí tó bá máa padà di dandan ká jáde. protest lẹ́yìn èèyàn ń gbọ́ níta, but intelligent report ń jẹ́ kémi máa mọ̀ wípé, ṣé mọ̀ pé à ń pariwo pé àwọn Fúlàní fẹ́ ṣe àjálù ńlá kan tó máa lágbára. tẹ́ bá rántí, Gumi ti jáde, ó ní àwọn máa protest. ọ̀pọ̀lọpọ̀ àwọn northern leaders tàbí elders tàbí northern frontliners wọ́n ti jáde, wọ́n ti sọ̀rọ̀. kódà olórí burúkú kan ó sì ń sọ̀rọ̀ tó ń tàkò àlàyé ní alẹ́ àná. à ń gbọ́ pé kí ni protest tó ń pariwo yìí, a gbọ́ pé àwọn Fúlàní wọ́n fẹ́ fi kọlù ilẹ̀ Yorùbá ni. I don't know how true is that. àwọn intelligent report tá à ń receive nìyẹn, pé àwọn Fúlàní, àwọn bandit, àwọn Fúlàní mùjẹ̀mùjẹ̀, a gbọ́ pé wọ́n fẹ́ sásábẹ́ kínní, wọ́n fẹ́ fi kógun jalè Yorùbá ni. ẹ gbọ́, mo ní intelligent report ń jẹ́ kí n máa mọ̀ wípé ṣé mọ̀ pé àwọn àgbààgbà wa ti pariwo, wọ́n ti sọ, wọ́n ní ìkọlù ńlá kan ń bọ̀. a lot of pastors ló ti sọ pé ká múra, ká gbàdúrà kógun má kólẹ̀ Yorùbá. wípé kódà tẹ́bádẹ́ rántí gan, wọ́n dárúkọ August, wọ́n dárúkọ July, wọ́n dárúkọ some month tí wọ́n ní wàhálà máa ṣẹlẹ̀. now ibi tẹ́mi wá ń gbọ́rọ̀ lọ òun lélẹ́yìí. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà káàkiri àgbáláyé, ẹ lọ wà ní ìmúra sílẹ̀. kò sí pé fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan kọjá, ẹ wà ní ìmúra sílẹ̀ láti defend ara yín. by now ó jẹ́ kí everybody ti rí handwriting. protest lẹ́yìn gbọ́ pé ó lọ níta. àwa dẹ̀ ń gbọ́ intelligent report pé olórí burúkú àwọn Fúlàní, pé probability wà kó jẹ́ táìmù tí ẹ sọ pé fẹ́ ṣe protest làwọn bandit olórí burúkú máa hijack ẹ̀ tó máa kógun ja ilẹ̀ Yorùbá. bóyá ó rí bẹ́ẹ̀ ni o, bóyá kò rí bẹ́ẹ̀ ni o, ẹ jẹ́ ká lọ wà ní ìdíra. gbogbo ọ̀nà tí ẹ bá mọ̀ ní kẹ́ lọ fi dira. ọmọ Yorùbá, gbogbo wa la gbọ́njọ́ kìíní àná tí Ààrẹ Lájí Àbáàsì sọ, wọ́n ní àwọn Fúlàní pé gbogbo tarí tí wọ́n ń ṣe yẹn, wọ́n sì ń ṣeré ni. wọn ì tí ì ṣe nǹkan tó fẹ́ ṣe gangan, wọ́n sì ń gbé wa yẹ̀wò. ṣé awúwo, ṣé afúyẹ́, ṣé tó bá pọ̀ wá máa sọ̀rọ̀, nǹkan tí wọ́n sì ń ṣe nìyẹn. ó ní fídíò kan tó wà lọ́wọ́ mi tí wọ́n jù síta lánàá. ara àwọn it is part of that intel
ẹni pé wọ́n show fídíò kan ní North Sudan also gbogbo the whole of that city wá empty ó ti ga owó Arab country ni ṣẹlẹ̀ àwọn Fúlàní ọ máa ń lo brain àwa Yorùbá ń fojú màálù wò wọ́n àwọn dẹ̀ ń rí àwa bíi ewúrẹ́ tí ó tó màálù. Nílẹ̀ Yorùbá Ọlọ́run fún wa lọ́gbọ́n, Ọlọ́run fún wa ní ìmọ̀, Ọlọ́run fún wa ní oògùn abẹnugọ̀ngọ̀. Gbogbo téèyàn lè fi jagun kó ṣẹ́gun gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá. Gbogbo ohun tí ìyà òfin ní máa jẹ àwa ọmọ Yorùbá, gbogbo ohun tí àwa ọmọ Yorùbá tí a òfin ní máa ṣẹrú, tí a fi ní máa káwọ́ sẹ́yìn, gbogbo nǹkan yìí lọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ló jẹ́ nǹkan tí ó bí àwọn ará bíi nínú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ intelligence report ní pé most of Nigerian politicians are out of the country. I don't know how true is that. Nísìnyí báyìí wàhálà yẹn bóyá ó fẹ́ dé ni àbò ti dé nísìnyí báyìí wọ́n ti dá àwa mẹ̀kúnnù dá, àwa tí a ò níbi tí a lè lọ wọ́n ti dá wa dá báyìí nísìnyí. Èmi dẹ̀ jẹ́rìí ilẹ̀ Yorùbá, mo mọ̀ pé ogun ò ní kó ilẹ̀ Yorùbá. Nǹkan tí mò ń sọ yìí ọlọ́gbọ́n ní ṣẹ́rí ọlọ́gbọ́n nìkan ló máa yé, mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Àwọn Fúlàní à ń gbọ́ pé protest tí wọ́n pariwo yìí wọ́n fẹ́ fi kógun jalè Yorùbá ni, à ń gbọ́ bẹ́ẹ̀, à sọ pé ó rí bẹ́ẹ̀. Mo wá ń fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin bàbá nílẹ̀ Yorùbá. Mo pe bàbá Bọ́lá Ahmed Tinubu, mo pe General Alágbájá tí wọ́n jẹ́ Chief of Armed Staff, mo pe kí lórúkọ ọkọ bàbá wa yìí kí ló fẹ́ forúkọ bàbá wa yìí ṣe náà máa ń gbàgbé orúkọ wọn. Ẹgbẹ́tòkun, Inspector General Ẹgbẹ́tòkun, ẹ bá mi share fún gbogbo àwọn alágbára nílẹ̀ Yorùbá kí wọ́n mọ̀ wípé ohun tó ń bọ̀ nílẹ̀ Yorùbá yìí a lè sọ pé kò ní rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí àwa ọmọ Yorùbá a ṣe gbọ́dọ̀ wà nídìíra. Àwọn bàbá wa ò jáde pé ká lọ ṣe protest àbí anything. Ẹni tó bá ṣe protest ó ṣe as a citizen of Nigeria. Torí as a matter of fact àwọn táwa ń tẹ̀lé tí wọ́n bá ní ká ṣe nǹkan àlàǹfààní àti ṣe. Àwọn tá à ń tẹ̀lé n tó bá mú wọn tí wọ́n bá support nǹkan àbí tí wọ́n bá ṣe nǹkan yẹn máa jẹ́ ìpalára fún movement wa ni, tàbí kí nǹkan yẹn jẹ́ nǹkan tí movement tí ó lè help movement wa. Èmi ń sọ̀rọ̀ fún gbogbo àwa ọmọ Yorùbá, mò ń gbà wá nímọ̀ràn, ẹ jẹ́ ká lọ wà ní ìdíra. Òun lẹ ṣe rí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn politician wọn ò tó bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ látìgbà tí àwọn Fúlàní ti ń pààyàn, because most of them gan ọ̀n rí bí normal thing. Ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ bá wa kó àwọn ọdẹ dìde, àwọn Àgbẹ̀kọ̀yà kọ́ wà wámúwámú. Kò ń ṣàwọn Àgbẹ̀kọ̀yà ilé ibi tó ń tọrọ báyà kiri o, tí àwọn kan máa kọ̀ fún wọn ní gúgúrú kan tó máa ní kó máa jam talk. Irú àwọn yẹn kọ́, kò ń ṣe irú àwọn Àgbẹ̀kọ̀yà tí ìyàwó èyí dára gbé jáde, kò kì í ṣe yẹn. Àwọn Àgbẹ̀kọ̀yà original, gbogbo local securities, Ìfẹ́lódùn ni o, So Safe Corp ni o, Vigilante ni o, Hunter Association of Yorùbá Land ni o, gbogbo ẹgbẹ́ ẹ jẹ́ ká wà ní gbáradì. Intelligent report nìkan tí mò ń sọ yìí. And tábà mú formation yìí lò, plus ní fún wa kò ń ṣe minus. That is the reason why tí a fi gbọ́dọ̀ mú lò. Mi pàṣẹ, kò sí nǹkan tí mo fẹ́ rí nínú tí bá gbọ́ nǹkan tí n bá jẹ́ kẹ́yìn tẹ́ jẹ́ ìran mi gbọ́ tó máa ṣàǹfààní fún ilé ní gbogbo wa jọ wà báyìí. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé
freedom làwa ń béèrè fún, àwa ò béèrè fún any other thing. Mi ìdẹ̀ tí sọ pé a ò ní ṣe protest, mi ìdẹ̀ tí sọ pé a máa ṣe tí àṣẹ bá wá látòkè, gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ pé gbangba làṣà tí wá máa ń ta, àwa ò kì í sásá bẹ̀bì kan máa no, a máa jáde tán. Àwọn alálẹ̀ máa jẹ́ ká mọ̀ tá bá máa jáde, àwa jáde ni o, a jáde ni o. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọdẹ kọ́ lọ secure gbogbo ibi tó wọ olúgbèríko ní gbogbo ilẹ̀ Yorùbá. We have to start doing that now. Gbogbo ẹ̀yin bàbá ẹ dìde kẹ́ pé àjọ tó nírònú. Protest lọ pé èdè òyìnbó ni, but àwa ń gbọ́ pé wọ́n kọ̀ fìyẹn ṣe guys. That name in guys, but there are some ulterior motive behind it. They have hidden agenda. Èmi ò sọ pé kó má protest, protest kò kàn mí. Protest nìkan ni language tí Nigeria government understand, fine. Téèyàn bá dẹ̀ fẹ́ communicate pẹ̀lú èèyàn, èdè tẹni téèyàn fẹ́ bá sọ̀rọ̀ bá gbọ́, èdè yẹn nìyẹn máa sọ. But mo kàn sọ fún yín pé protest lọ o, protest ò lọ o. Ẹ jẹ́ kí a secure yìí, ẹ jẹ́ ká secure gbogbo ibi tó wọnú ìlú. Torí tá a bá sọ pé à ń protest, wọ́n ti mọ̀ pé àwa tá wà ní town, àwa nìkan la máa jáde tán. Wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo àwa alákíkanjú ọmọ Yorùbá la máa jáde síta. Kó má jẹ́ pé ìgbà táwa bá wá jáde síta, tá a bá fi máa padà délé, gbogbo àwọn arúgbó wa, gbogbo àwọn ọmọ kéékèèké kọ̀ọ̀kan pé wọ́n á ti kíìsì wọn. Ẹ jẹ́ ká wà very observant. Níbi tá a bá dé yìí, àwa ò fọ́ fẹ́ anybody, ṣọ̀gbọ́n apá bàtà apá jọmọjọmọ etí ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká wà ní ìgbáradì. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ fún protest, gbogbo yín kò ń ṣe gbogbo yín ní kẹ́ kúrò lé. Nǹkan tí mò ń sọ yìí ti ṣẹlẹ̀ rí. Àwa ọ̀dọ́ Yorùbá tá bá fẹ́ pariwo kankan, ariwo bá ṣe fẹ́ bọ́ lóko ẹrú ní kẹ́ jẹ́ ká pa. Kò ń ṣe ariwo pé nǹkan ní pa mí o, kíní kan ṣe mí o. Ok, ẹ protest nsìn, President Bola Ahmed Tinubu ṣe gbogbo tẹ́ fẹ́. Ká ní àwa rírú ẹ̀rí wọ́n lo 8 years, ká tún wá sọ pé wọ́n tún wá lo agbárí gẹ́gẹ́ bí alágbárí tí wọ́n jẹ́, kọ́ tún wá lo kí wọ́n tún wá lo tẹ́nà mẹ́ta tí ó possible, but ká sọ pé lo 12 years pọ́ lo tẹ́nà mẹ́ta pa àwa rírú ẹ̀rí. After then ẹ sọ fún mi, ṣé ìyàtọ̀ fi ń jẹ wá òtún ní padà wá? Ó máa padà wá. Òun lẹ ṣe rí táwa Yorùbá ṣe ń pariwo pé ṣe òmìnira la fẹ́. Òmìnira òun la fẹ́. Kò sí nǹkan tó dàbí òmìnira. Kò sí nǹkan tó dàbí òmìnira. Tá bá jáde fún òmìnira, tá dẹ̀ gba òmìnira yẹn, a ti bọ́ lóko ẹrú tí ayá fi parẹ́, táyé bá máa parẹ́. Ṣùgbọ́n tá bá sọ pé ká ṣe regional government, ká ṣe kinní kan, ká ṣe gbá, ká ṣàwo, it's just a matter of time. Nígbà tí Tinubu máa approve Ministry of Livestock, wọ́n sọ fẹ́ ṣe bá kò gbogbo tí approve ẹ̀ ní. Bọ́ ìsáré ṣe pápápá. Bẹ́ẹ̀ náà ni president mi tó bá wá, bẹ́ẹ̀ náà ló ṣe máa fagilé nǹkan tó da tó bá ṣe. Òyìnbó tó ṣe pẹ́ńsù ló ṣe rèézà. Gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé yìí, ẹ jẹ́ kí a máa rò ó. Ẹ jẹ́ a máa rò ó. Ẹ jẹ́ ká bọ́ lóko ẹrú. Tẹ́ẹ̀bà tí ẹ wo nǹkankan, ẹ wo tọlọ́hun. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ó du òmìnira wa yìí. Gbogbo ọmọ Yorùbá ni mò ń bá sọ̀rọ̀ báyìí o. Àwọn tí wọ́n ó du òmìnira wa,
àwọn tó jẹ́ wípé ilẹ̀ Yorùbá ni wọ́n ti di gbogbo nǹkan tí wọ́n di ilé ayé wọn tó yarí pé sẹ́ẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ kúrò lóko ẹrú. Yorùbá ló sọ wọ́n dèèyàn, and most of them started from nothing. ẹ wá débi tí ẹ fẹ́ dé nísìn, ẹ wá sọ pàpọ̀ nù. ẹ ti gbàgbé pé kò sí ohun tí ẹ̀dá bá kójọ láyé kò sí tó máa mú lọ sọ́run níbẹ̀. torí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí ó lè jẹ́ nítorí ẹ̀gbọ́n ni gbogbo wọn ṣe ń jí owó ń jìkújì, torí wọ́n mọ̀ pé end of the road rèé probably. àwọn olóṣèlú fún ara wọn wọ́n mọ̀ pé nǹkan tá à ń pè fún nǹkan tó tó àti nǹkan tó yẹ ni, but most of them ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ àìjọbẹ̀rí tó ń jápo sáyà ni wọ́n. Yes, mi sọ̀rọ̀ sẹ́yìn but that's the fact. òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Youth are the reflection of a country. ẹ wo àwọn ọ̀dọ́ tiwa náà, that is the reflection of Nigeria. Youth are not the solution of any country but a reflection of a country. ẹ lọ wo gbogbo ọ̀dọ́ wa ní Nàìjíríà, ẹ lọ wo gbogbo ọ̀dọ́ àwa ọmọ Yorùbá lábẹ́ Nàìjíríà. Tí ó bá ṣe scam a ṣe ritual, tí ó bá ṣe ritual a ṣe drug, tí ó bá ṣe drug a bọ́lọ̀ ń dúró táwákàlítù. ọmọ Yorùbá ẹja lọ dira, ẹja dọ̀dọ̀ bàbá Máyégún. Olúsadé ní pẹran abawọ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa nọ́mbà bàbá Máyégún ni mo pè yẹn ìwọ tó bá fẹ́ dira bóyá o fẹ́ tẹfá o fẹ́ dira o fẹ́ dúró re tán bóyá òwú àwọ̀ ìgbèrú tààbò òwojú Ọlọ́run fọmọ anything mi ìsọpángẹ́lì ni wọ́n bọ̀ tí wọ́n gbìyànjú látijọ́ tí a dẹ̀ ti ń pe nọ́mbà wọn mo fi Ọlọ́run búra táwọn èèyàn bá pè ọ máa ń fún wa ní testimony ni àná aláàánú yìí ìyá wa kan girama ni wọ́n from US ìyá yẹn wọ́n kọ́ ọ máa wo fídíò yìí báyìí wọ́n pè mí tí wọ́n ṣàtọ́wọ́jọ àdúrà lè mi now so that is that about that ọmọ Yorùbá ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn tàn wá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní North Sudan ẹ wo bí wọ́n ṣe pa gbogbo wọn lọ bí ilẹ̀ bí ẹni bóyá tí wọ́n bá tiẹ̀ wá wẹ́sà kò sí kan tó kàn mí nípa ìyẹn kí n dúró sórí ọ̀rọ̀ tiwa ẹ̀yin èèyàn mi ẹ̀yin tájọ jẹ́ ọ̀dọ́ ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì lo brain wa kò sí nǹkan tó lóṣèlú lè fún yàn láyé ẹni ẹ máa padà kábàámọ̀ mi ìfẹ́ mọ bó ṣe fẹ́ tó gbogbo ìgbà ni mo máa ń fi Mukaila Auxiliary tó bá ń pera ẹ̀ ní Ajagunla Kiriji mo máa fi ṣẹ̀dàpù fún yín Ṣèyí Mákindé gọ́vnà Ṣèyí Mákindé àwọn lọ́sọ̀ Auxiliary dèèyàn àwọn náà ni wọ́n fi gbé ṣubú báyìí that is olóṣèlú for you. Mo máa ń sọ̀rọ̀ fún àwọn èèyàn wa poverty mentality ló jẹ́ ká máa rò pé tí ẹnìkan ò bá fún wa lówó a gbọ́dọ̀ jẹun. Àwọn Nigerian politicians náà wọ́n wá ṣe débi wípé tí wọ́n bá fún yín lówó lóòótọ́ chances àti jẹun yín náà rò
fídíò kan ni mo play jọ́ kìnìún àná ní about last week nípa máa nǹkan tó jọmọ̀ lọ́rin tó ń pariwo ìlú ti bàjẹ́ kíníkan pé Bùkọ́lá Sàràkí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwẹ̀ á pín ráìsì báàgì á pín ẹran á pín ẹyin á pín èlùbọ́ á pín gbogbo nǹkan tó máa fi gbàwẹ̀ máa yẹn ní ká wò nísìn ń pàwò orí kankan gbàwẹ̀ kò nọ́mà kéèyàn máa dúró de èèyàn kan kéèyàn tó jẹun it's not a normal thing. That is a slavery life. Nígbà tó jẹ́ pé ta bá gba ilẹ̀ Yorùbá benefit máa wà fún everybody. Pé o kò jọmọ ilẹ̀ Yorùbá lásán ó máa ní nǹkan tó máa wọlé sí ọ̀dọ̀ ẹ látọ̀dọ̀ ìjọba. Ó dàbí bó ṣe ń ṣe ní Dubai ni. A gbọ́ pé tí ìjọba wọn bá ta crude oil epo àbí ẹni tó jẹ́ nǹkan ọrọ̀ ìlú gbogbo citizen ní percentage nínú ẹ̀ pé gbogbo àjọjọ́ mọ ilẹ̀ Yorùbá gbogbo nǹkan iná ló máa wà nílẹ̀ Yorùbá. Ìwọ tó bá jẹ́ pé iṣẹ́ ló fẹ́ ṣe wàá ṣiṣẹ́ ó máa sú ẹ. Ìwọ tó bá lè jẹ́ pé bóyá o fẹ́ dáṣẹ́lẹ̀ ni wàá dáṣẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn yanturu wọ́n á ṣiṣẹ́. Nigerian government ti ṣe débi wípé wọ́n make sure pé electricity ò stand wọ́n make sure pé kò sí good road all lo gbogbo ọ̀nà láti cripple economy yẹn to the extent that nǹkan tó máa the only business tá máa wà successful ní politics because as a matter of tí máa ń parọ́ tí ọ̀rọ̀ tí mò ń sọ tí ó bá bá làákà ìmọ̀ ẹ jẹ́ kí n mọ̀ ẹ̀yìn èèyàn wa ẹ jẹ́ kí n mọ̀ mo dẹ̀ máa ń sọ kọ̀ọ̀kan fún wa tí bá ń ṣe show báyìí mo fi Ọlọ́run bẹ̀ èmi ò kí n dédé jáde wá sọ̀rọ̀ mo fẹ́ jẹ́ kí ẹ lọ mọ̀ yẹn tẹ́ bá rí mi lẹ́ẹ̀mẹ́ta èdè kẹ́ mọ̀ pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo wá sọ̀rọ̀ lẹ́yìn ó ṣe kókó ó ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kàn ń pè mí máa bí wọ́n pọ̀ mẹ́jọ ẹ̀sùn wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá wọ́n ṣàwò. Àwọn kan wọ́n kó bíríkótó wọ́n kó bíríkótó ọwọ́ ń rán àwọn èèyàn láti máa fẹnu bà mí jẹ́. Ẹlòmíì wà tó bá ń sọ̀rọ̀ nípa mi báyìí á dàbí pé tẹ bá rí mi kẹ́ bẹ́ orí mi torí pé wọn ò fẹ́ òtítọ́. Èmi mi ìráyè anybody ṣùgbọ́n ẹni tó bá sún mi kan ògiri màá yíjú sí i. That is me. That is me. I am doing my things my way. And I thank God for his support, his mercy. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Tẹ́ ń pè mí must be nǹkan báyìí ní ẹjọ́ tí wọ́n rò fún wa ṣùgbọ́n àmọ́ kò kìí ṣọmọ bẹ́ẹ̀ kíníkan ṣùgbọ́n àwọn eléyìí ṣọ́ra fún wọn ṣùgbọ́n àwọn eléyìí ṣe kíníkan ẹ mọ̀ yìí ló. Èmi mú ọba òbẹ́ nìkan jà ọba ń kí gbogbo lé must be òbẹ́ nìkan jà must be kí gbogbo lé must be òbẹ́ nìkan jà must be kí gbogbo lé must be òbẹ́ nìkan jà must be kí gbogbo lé. Ẹni tó bá ti jẹ́ Yorùbá nation ló gbé dání lèmi bá ṣe. That is me. I am for only Yoruba nation. I don't believe in any idea of optional seeking for regional or no. Me support here. Torí kò sọ̀nà bẹ́ẹ̀ tọ́nà bá wà bẹ́ẹ̀ àwọn bàbá wa Professor Banji Akíntóyè ọmọ àtò síbẹ̀ bọ̀ tó mọ̀ pé kò sọ́nà bẹ́ẹ̀ ó dàbí kí aeroplane ti fò kó ti wọnú òfurufú lọ lọ́rọ̀lọ́rọ̀ kó wá máa wọnú sky kó wá máa ṣẹ́wọ́ sí i. Ìgbà tó máa faṣọ nu ọpọlọ èèyàn kẹ́ńtọ́ bá ń faṣọ nu ọpọlọ ẹ̀ nìkan lá máa ṣẹ́wọ́ sí aeroplane tẹ́kọ̀ ti wà nù sky. Now mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi káàkiri àgbáláyé nílé lóko lódò lájò lẹ́yìn odi fún gbogbo ẹ̀yin tí ẹ fún mi ní support ení tere èjì tere bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nísìnyí to the glory of God. Mo ti ra HP Core i7 high quality graphics card system
system yẹn laptop yẹn wà very very powerful the same way it's very very expensive. Mo dẹ̀ ti ra logic camera náà logic ẹ̀yin tẹ́ bá wà into media dáadáa kẹ́ lọ bèèrè pé camera wo ló ń jẹ́ logic. Ìtó kéré jù nú àwọn tó kéré jù nú logic camera tó jọ original 155,000 lówó tó bá dé Nàìjíríà. Mo rà though a sì need more support torí ìyẹn kò wà fún bí a fẹ́ editing kan bí a fẹ́ ṣe live. Mo tún sì máa need the desktop náà. As a matter of fact mo máa need the desktop, mo máa need the air condition torí àwọn engine yẹn tó bá ń gbóná. Mo sì need the mixer, mo need the standard generator, mo need the drone, mo need the mixer, a lot of things, professional microphone. So mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ìyá àti bàbá wa ẹ má wò mí níran, a sì need the support yín. Gbogbo àwọn iṣẹ́ tẹ́rí tá à ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn kinní yìí máa jẹ́ kó rọrùn dáadáa. Kódà ohun mi gan kí n kúrò níbi tí mo wà yìí kí lọ gba studio mi because ibi tí mo wà yìí pálọ̀ mi ni mò ń lò. And I need somewhere tó máa dàbí àbí 3 bedroom or 2 bedroom flat tá máa gbà tá máa fi ibìkan ṣe power house. But a ṣì wà lẹ́nu ẹ̀ fẹ́ni tó lọ́ọ́ bá búùkù fún tí ẹ fẹ́ support project tí mò ń ṣe ẹ support mi sórí 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GT Bank Zan Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ kẹjẹ má bínú mo fẹ́ sáré change kìíní ni. So fún ẹ̀yin tí ẹ bá fẹ́ send the receipt bóyá fún wa ní support kẹ ẹ wá fẹ́ send the receipt sí mi àbí ẹni information tàbí ìpolówó ọjà ẹ pè mí sórí mi tí change sí Nigerian number tí mo lò kò tó nígbà yẹn lónìí +229 57 74 79 70 +229 57 74 79 70. Ẹ support mi ẹ kẹ kún wa lọ́wọ́ so that iṣẹ́ tá à ń ṣe kó tún lè lọ jù báyìí lọ. Drone sí yìí kódà ẹ lè ra kẹ send ẹ̀ sí mi kò kọ́ dandan kẹ fún mi lówó equipment ni mo need. Kódà téèyàn bá ra generator tó pè mí màá wá gbé téèyàn bá because fáànù tá à ń lo ìkò ká heat gbogbo equipment ń generate heat gan. Mostly my laptop fan àtàwọn nǹkan tá a plug kó ń generate heat gan. God bless you all. Now ọmọ Yorùbá ní kíkúrú ohun tí mo jáde wá sọ ni wípé protest tó fẹ́ ṣe yìí a gbọ́ pé a ní láti ṣe gbogbo lé nílẹ̀ Yorùbá kó má jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe dà jáde lọ protest báyìí àwọn atiláwí wọ́n gbẹ̀yìn wọlé wọ́n gbà sí fún àwọn èèyàn wọ́n gbàkúgbà. ṣe pé nǹkan méjì nìkan tá a máa múra fún nísìnyí a máa múra fún wípé káwọn tó ń protest kó má wá jalè nínú ilé wa tàbí kó má wá jalè níta torí ẹ̀mú pé tí protest bá ti bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn political talk náà máa wà áyìn wọn tí wọ́n máa lo opportunity yẹn láti máa bá orúkọ kan tó ń ṣe yẹn jẹ́ wọ́n á hijack ẹ̀. Kí àwa tí a fẹ́ ṣe rally yẹn kí ẹ look into that though I am not part of it torí àwọn leader tiwa wọn ì tí pàṣẹ tọ́ba dẹ́ pàṣẹ then a ní danger tí wọ́n rí tí wọ́n fi ní ká support ẹ̀ tọ́ba fẹ́ jẹ́ ká support ẹ̀ tó bá jẹ́ kọ́tẹ́ kó máa pure ni wọ́n á sọ fún wa. Yes. Now ẹ má gbàgbé láti share video yìí ẹ like ẹ subscribe kẹ comment kẹ tọ notification yín ẹ jẹ́ ká dé ẹ̀ka ìpolówó ọjà tó bá wá dé kí n wá play kankan fún yín.
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. ọmọ Yorùbá ẹ káàbọ̀ padà láàólà bitter tea ó jẹ́ egbòogi tó jẹ́ wípé ìwọ tó bá ń wá àdódùn tàbí òun wá pẹ́ lórí ẹ̀ tàbí tó bá gbóhùn ìmàdàm kí a tó rí ìṣẹ́jú márùn tí wà ti da tọwọ́ ẹ lẹ̀ nǹkan burúkú ni pé aláàjì láàólà bitter tea fóònù nọ́mbà wọn ni mo ti pè é náà ẹ̀yin ènìyàn wa mo tún fẹ́ sáré gbà wá nímọ̀ràn kékeré kan ẹ̀yin àti bàbá mi ẹ wò mí dáadáa ṣé ó jẹ́ kí a tún rí àwọn èèyàn tí wọ́n máa fojoojúmọ́ gbógun ti nǹkan tí mò ń ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n àtàkì mi physically wọ́n àtàkì mi spiritually bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ọlọ́run ló sọ pé kí n lọ́lọ́run mi ìbá ti sọ dápọ̀ ní different occasion láàrẹ̀ ẹ̀yìn tàbádẹ̀ máa wò dómi ní àwọn tó wà ń di ẹ̀ o bọ̀ lára àwọn èèyàn wa náà ló máa jẹ́ tí kulé ò bá pa ní tòde ò lè pa ní ṣé owó tá a gbà láti jọjọ́ ni èmi ọmọ Ògún bí yìí màá lọ gbà sí ìgbà tí wọ́n kọ́ sápò ní Nàìjíríà ṣe bí torí mi fẹ́ jẹ̀jẹ̀kújẹ ni tẹ́bí bá fẹ́ jẹ̀jẹ̀kújẹ màá gbowó tó bí wọ́n gbà yẹn bọ̀ mi ṣe oníjẹ̀kújẹ kódà gan nígbà tí movement pín sí méjì tí olórí burúkú ọmọ ilẹ̀ Alẹ́ Abíọ́lá yìí kó búra sí tí wọ́n bá rányàn sí mi kó búra sí tí wọ́n bá pè mí because wọ́n mọ̀ pé material ni mí ó wá ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tájọ wà I don't really know what I've done wrong though I'm not even moved because I knew where I'm going to. I knew where I am going to. Oníkálùkù láyé ló ní láìpẹ́ láti live. Bí mo lè ṣe wà yìí ohun tó bá le ju ọ̀gẹ̀dẹ̀ lọ mi kì í jẹ ṣùgbọ́n tí mi bá wá jẹ tó bá wá fẹ́ padà máa béèrè nǹkan tó le ju ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ lọ́wọ́ mi màá jẹ́ kó mọ̀ pé mi kì í jẹ ṣùgbọ́n mo ní. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká máa wádìí ohun gbogbo dájú kí a tó bẹ̀rẹ̀ sí ní máa jà tàbí máa ṣe anything. Àìmọye àwọn tó máa pè mí máa bí pé àwọn èèyàn pé mo dọ́gbọ́n súnmọ́ ẹni gbogbo bó ṣe rí tí mo máa ń pè ẹ́ yẹn kò rí pé kò yẹ kí bá mo kàn déédéé pè ẹ́ mo máa ń pè ẹ́ láti fọ̀rọ̀ wá ẹlẹ́nu wò láti ṣoríṣiríṣi but àwọn nǹkan tí mò ń gbọ́ lẹ́nu ẹ̀ ó yàtọ̀ sí nǹkan tá à ń gbọ́ nípa ẹ̀. Àìmọye àwọn tó ẹ gbọ́dọ̀gbọ́n súnmọ́ mi just because they are sent to come and monitor me tó máa dẹ̀ pè mí tó máa ṣoríṣiríṣi èmi mo n tó máa jẹ́ kí n dalẹ̀ ọmọ Yorùbá Ọlọ́run ní jẹ́ kí n rí.
mo tún fi àsìkò yìí àdírẹ́sì gbogbo ẹ̀yin tẹ̀ ń lépa mi, ẹ jáwọ́, ẹ lọ 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 jáwọ́. Iṣẹ́ àgbẹ̀ dùn ṣe ni alágbẹ̀dẹ rọ kọ́tà, oko dùn dá ni alágbẹ̀dẹ rọ kọ́tà tó wà dátà tí òun náà máa fi wọ́n kọbì. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo bẹ̀rù àwọn ọmọ Yorùbá, ayé wa ò ní bàjẹ́ o. Ohun tá a ti ṣe òkò Ọlọ́run ní ṣe wá lẹ́gà tó máa tú gbogbo ẹ̀ka. Masb TV wọ́n náà wọ́n Ìgbòho ṣá, Masb TV Masb TV ohun tó máa jẹ́ kí n dálé Yorùbá Ọlọ́run ní jẹ́ kí n rí. Ẹni tó bá dẹ̀ sọ pé mo láṣìírí kan lọ́wọ́ òun kó jáde kó wá sọ. I do my things my way. Àwọn ìyá mi àti bàbá mi wọ́n fọ̀rọ̀ mi ṣeré because ọmọ pé nǹkan táwọn fẹ́ tó bá dọ́dọ̀ mi genuine information. A lot of people kọ́ sọ mí dọ́tà. Anyway, odò àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Yorùbá nation no going back. Yorùbá nation never going back. Yorùbá nation no going back. Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà. Iṣẹ́ tẹ̀síwájú. Ẹ má gbàgbé ẹ like, ẹ share, ẹ comment, kẹ subscribe, kẹ dẹ̀ tán notification yín. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ bá wa share fídíò yìí. Ogun ò gbọdọ̀ kó lẹ̀ Yorùbá, ogun ò gbọdọ̀ kó lẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká lọ wà ní ìgbáradì tó marama. Kò ń ṣe ìgbáradì against the Nigerian government o, no, ìgbáradì against any external intervention. Bóyá tí àwọn olórí burúkú Fúlàní gẹ́gẹ́ bí ìkọ̀tà gbọ́ pé wọ́n ní wọ́n lè fẹ́ lò as opportunity, ká lè wà ní ìgbáradì láti lé wọn jáde. Ẹ lọ jàmàlà, ẹ lọ jẹwédú, ẹ lọ jẹ̀fọ́. Àdẹ̀tún gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn politician ti fò kúrò nù, tí wọ́n lè ní almost all of them ni wọ́n máa fò tán tí wàhálà yẹn bá bẹ̀rẹ̀. But èmi rú àwa ọmọ Yorùbá, ìwà tá a bá bá lọ́wọ́ bàbá wa Professor Banji Akíntóyè ní kẹjẹ́ ká máa wò. Ìwà ọmọlúàbí, ìwà ìfipẹ̀lẹ́pẹ̀lẹ́ fi ṣe gbogbo nǹkan ní kẹjẹ́ ká tó. Tá a bá máa jáde, bàbá wa ló máa sọ. Bàbá wa ṣe Sunday Igboho, bàbá wa Professor Banji Akíntóyè, bàbá wa Láyọ̀mí Kóìkì tàbí Yorùbá World Media. Àwọn tó máa sọ nìyẹn tá a bá máa jáde. Tá a bá dẹ̀ ní jáde, wọn ní, tí wọn bá dẹ̀ ti sọ wọn sọ nìyẹn. I love you all ma and sir. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn aládùúgbò tì mí. Lágbára Ọlọ́run, gbogbo yín ẹ̀ ní fọwọ́ yín gbé ọmọ sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń rọ̀gbà yìí máa spíkà tẹ́ẹ̀dẹ̀ kójú tì mí. Lágbára Ọlọ́run, ojú ò ní tì yín. Gbogbo ẹ̀yin tí ó jẹ́ wípé anywhere tó bá ti ń fẹnu bà tira wọn jẹ́ láì ṣe mí, ẹ máa ń fẹnu tún mi ṣe. Tẹ máa jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń sọ nípa ọmọ yẹn irọ́ ni. Lágbára Ọlọ́run, ẹ̀ ní fọwọ́ ní gbé ọmọ sí. Ẹ̀yin tẹ̀lé ń ṣàbòsí mi náà, ẹ̀yin náà ò ní fọwọ́ gbọ́ ọmọ sí. Òkò Ọlọ́run á lè fọwọ́ tọ́ yín lọ́kàn kẹ́ lè ronú pìwàdà. Ẹ má gbàgbé, iṣẹ́ àgbẹ̀ dùn ṣe, oko dùn dá, lálágbẹ̀dẹ ń rọ kọ́tà, òjò àgbéwà kò ní gbé ọ̀dà.